ǹjẹ́ a sì tún kú bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ látàrí ìròyìn ajá àbálẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa tó sì fi rọ̀ wá lọ́rùn pé ká mọ́ mu wá sójúmọ́ máwòrán àti etí ìgbẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò báyìí agara kìí dóníṣe Elédùmarè bí àdúrà mi ní gbogbo ìgbà agara òní dáyín kò ní dèmi náà yànfẹ́ Elédùmarè ire báyìí lójú owó ń rí ire lójú owó mọ̀ rí ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ìròyìn tàsìkò yìí náà lèmi mà tún ṣe bẹ́ẹ̀ gbàlégbòde tí mo mú wá sójú mọ́ máwòrán àti etí ìgbọ́yìn gẹ́gẹ́ bí ìṣe mi nígbà tó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹjá pẹ̀kẹ́ lu kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu Ògúnjìmí gẹ́gẹ́ bí akanta general fún orílẹ̀-èdè Nàìjíríà látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Àwọn aṣojúṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ti rọ ìjọba àpapọ̀ láti ṣe ìdásílẹ̀ ibùdó àwọn ọmọ ogun ilẹ̀ yìí sí ìpínlẹ̀ Zamfara náà. Lórí ikú tó pa ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ immigration tẹ́lẹ̀ l'Àbújá, iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé pé kì í ṣe àwọn agbébọn náà ṣekú pa o. Ní Àbújá náà ni mo sì wà níbi tọ́wọ́ ti bà àwọn oníjìbìtì orí ayélujára 9 ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọ̀dọ́kùnrin tó gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún 5 náírà péré. Ìjà ojoojúmọ́ àwọn báńdíìtì tún ti ṣe ìkọlù ńlá mìíràn sí olórí kan ní ìpínlẹ̀ Anambra, wọ́n sì ṣekú pa olórí náà ní ìpakúpa. Bákan náà ní ìpínlẹ̀ Katsina àwọn agbébọn ṣekú pa ènìyàn kan, wọ́n sì sáwọ́gbó lọ lẹ́yìn tán wo ìwà ìburúkú ọwọ́ wọn náà. Ọwọ́ ti bà àwọn ọ̀bàyéjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Àwọn méjì tán jẹ́ ajínigbé tán da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú ó ní ọwọ́ ti bà nílùú Ìkirè tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu Ògúnjìmí gẹ́gẹ́ bí akanta general fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ètò ìfiléde sójú òpó ayélujára X rẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 4 oṣù kẹta ọdún 2025 tàwa, níbi tó ti sọ dímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olómà ti sọ dímọ̀ tó sì ti kéde pé kí Samsudeen Ògúnjìmí kó máa jẹ́ accountant general fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó sọ dímọ̀ wípé Ògúnjìmí ọ̀hún òní yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọjọ́ 7 nínú oṣù kẹta tá a wà yìí, nígbà tí ẹni tó wà níbẹ̀ tẹ́lẹ̀ yìí Olúwatóyìn Màdéyìn tó bá ti ṣe bẹ́ẹ̀ tó fẹ̀yìntì gẹ́gẹ́ bí ọ̀gá àgbà náà tẹ́lẹ̀ rí, òní yóò gba ipò lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹta yìí. Ó ṣe ní àlàyé pé lẹ́yìn àkàkà ìmọye àyẹ̀wò táwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò ìṣirò ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣe fún un ní oṣù 12 ọdún 2024 níṣe ni ó ṣe àfihàn pé ó pegedé ó sì tó gbangba sùn lọ́yẹ láti jẹ́ accountant general fún orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe wá sọ dímọ̀ wípé kí Samsudeen Ògúnjìmí kó máa ṣe bẹ́ẹ̀ jẹ́ accountant general tuntun lẹ́yìn tí Olúwatóyìn tó ti ṣe bẹ́ẹ̀ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Bẹ́ẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá rọ Ògúnjìmí pé kó ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ, kó sì lo ipò rẹ̀ láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ gbé pẹ́ẹ́lí kó sì ní ìtẹ̀síwájú sí i. Ó ní pẹ̀lú àyẹ̀wò tí wọ́n ṣe yìí ó dá wọn lójú pé ó tó gbangba sùn lọ́yẹ o, ṣùgbọ́n kó má jẹ́ kí ààyè rẹ̀ kó mẹ́hẹ̀ lásìkò tó bá jẹ́ accountant general yìí. Látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, àwọn aṣojúṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin kékeré ti rọ ìjọba àpapọ̀ láti ṣe ìdásílẹ̀ ibùdó àwọn ọmọ ogun ilẹ̀ yìí sí ìpínlẹ̀ Zamfara náà. Lẹ́yìn àbá tí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó ń ṣojú fún Shinkafi àti Zurumi ní Federal Constituency yún ní ìpínlẹ̀ Zamfara èyí tó mú wá níṣe ni àwọn ilé ìgbìmọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ kéjì àbá tí wọ́n sì gba àbá rẹ̀ wọlé nípa pé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbìyànjú láti dá ibùdó ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí sí àwọn abúlé kọ̀ọ̀kan
tí ń bẹ ní ìpínlẹ̀ Zamfara kí ètò ààbò tó wà ní ibẹ̀ kó túbọ̀ bá gbé pẹ́ẹ́lí sí i ju ti àtẹ̀yìnwá lọ. Nígbà tí wọ́n ṣe àlàyé ní ilé ìgbìmọ̀ náà, wọ́n sọ dímọ̀ wípé gómìnà ní ìpínlẹ̀ Zamfara ó ní ó ti ṣiṣẹ́ takuntakun tó sì ti gbé àwọn ìgbésẹ̀ èyí tó móríwú lórí bí ètò ààbò tó péye yóò sì wà ní ìpínlẹ̀ Zamfara, pẹ̀lú bó ṣe ní ó dá àwọn ikọ̀ oríṣiríṣi sílẹ̀ tí wọ́n yóò máa gbógun ti àwọn agbésùmọ̀mí tó ń da omi àlàáfíà rú. Ó ní síbẹ̀síbẹ̀ àìsí ètò ààbò ọ̀hún ó ti bí àìlọ sóko àwọn àgbẹ̀, àìlọ sí iléèwé àwọn akẹ́kọ̀ọ́ àti lílọ sí ọjà ní oríṣiríṣi tó ti di ìbẹ̀rùbojo fún àwọn ènìyàn bẹ̀ báyìí. Ó sọ dímọ̀ wípé ní abúlé tí kò dé ní 40 ó ní àwọn olùgbé bẹ̀ náà ti bá iṣẹ́ wọn sọ̀rọ̀ tó sì ti sá kúrò ní gbogbo abúlé ọ̀hún látàrí ètò ààbò èyí tí kò sí ní ìpínlẹ̀ Zamfara. Bẹ́ẹ̀ náà ló tún bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé pẹ̀lú wọn sì sọ dímọ̀ wípé wọ́n kó àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan tí wọ́n wà níbẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì, wọ́n tún kó wọn kúrò nínú ìtàn ni ó fi àyè sílẹ̀ fún àwọn agbésùmọ̀mí láti wu ìwà burúkú ọwọ́ wọn nípa bọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Zamfara náà. Wọ́n á ní fún ìdí èyí àwọn rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe dá ibùdó ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún nínú àwọn agbègbè èyí tí wọ́n dárúkọ níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé agbègbè bíi Magariya, Kuriya, Kuware, Dutse, Mashema àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ ìjọba ìbílẹ̀ Zurmi ní ìpínlẹ̀ Zamfara kí ètò ààbò tó lámìlaka àti èyí tó péye kó lè máa wà lórí ẹ̀mí àti dúkìá àwọn olùgbé agbègbè náà. Lórí ikú tó pa ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ immigration tẹ́lẹ̀ l'Àbújá, iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé pé kì í ṣe àwọn agbébọn náà ṣekú pa o, ní í ṣe ni ó gba àlejò, lẹ́yìn àlejò náà ló sì tàtẹ̀rù ń pa á. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wíwọlé àti jíjáde àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà, David Paradang ó ní wọ́n kéde rẹ̀ lánàá ṣáájú wípé níṣe ni àwọn agbébọn náà jí gbé ní Area 1 tí ṣe olúlu ilẹ̀ tí ń ṣe Àbújá tí wọ́n sì ṣekú pa láàrin wákàtí kan ṣoṣo tí wọ́n jí gbé ọ̀hún, nígbà tí Josephine Adé, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní olúlu ilẹ̀ tí ń ṣe Àbújá tí ó mọ̀ sí sọ lójú àlàyé ọ̀rọ̀ ọ̀hún. Ó ní irọ́ funfun báláwo àti irọ́ tó jìnnà sóòótọ́ ó ní ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbé káàkiri àti pé ìròyìn òfégè gbà ó náà ń gbé kiri wípé níṣe ni àwọn agbébọn ṣekú pa David Paradang yìí. Ó ní kì í ṣe bẹ́ẹ̀ o, àlàyé tó wà nídìí ọ̀rọ̀ ni wípé ní ọjọ́ kẹta inú oṣù tá a wà yìí níṣe ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ ọ̀hún ó ní ó lọ sí ilé ìtura tó pe orúkọ rẹ̀ ní Joy House tó wà ní Area 3 Junction èyún ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá, níbi tó ti ṣe ní àlàyé wípé ó sun ọjọ́ kan tó sì san owó tó tó $22,000 náírà fún àwọn onílé ìtura ọ̀hún. Lẹ́yìn tí ó sun yìí níṣẹ́ náà ni ó gba àlejò ọ̀dọ́bìnrin kan èyí tí àlejò náà tó fi ọ̀dọ̀ rẹ̀ sílẹ̀ ní nǹkan bíi dédé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ kẹta yìí. Ó ní nígbà tí ó fi di nǹkan bíi aago 4 òru mọ́júmọ́ àná tí ń ṣe ọjọ́ kẹrin níṣe ni wọn ò gbọ́ pa wọn ò sì gbọ́ po láti ọ̀dọ̀ David yìí, nígbà tí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ tí wọ́n jọ jẹ́ òṣìṣẹ́ pọ̀ tẹ́lẹ̀ lẹ́nu iṣẹ́ immigration yìí tí ó gbìyànjú láti ṣe àbẹ̀wò sí ọ̀gá àgbà ọ̀hún níṣẹ́ lórí pé ó gba ìgbìyànjú ọ̀hún ó já sí pàbó. Nígbà tí wọ́n sì ṣe àbẹ̀wò sí i ní ilé ìtura Joy House yìí níṣe ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ bẹ̀ àti ọ̀kan lára àwọn òṣìṣẹ́ immigration tí ó ṣe àbẹ̀wò yìí wọ́n lọ ṣe àbẹ̀wò sí i ní inú ìyẹ̀wù tí ó gbà. Nígbà tí wọ́n sì dé inú ìyẹ̀wù ọ̀hún ó ṣe ní àlàyé pé wọ́n bá ní orí àga tó jókòó sí lẹ́ni tí ẹ̀mí ti bọ́ ní ẹnu rẹ̀. Wọ́n gbìyànjú láti mọ̀ tí ó ṣe okùnfà ikú arákùnrin ọ̀hún, ṣùgbọ́n níṣe náà ni ó já sí pàbó. Nígbà tí wọ́n sì ṣe ní àlàyé wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti ṣe àwárí àlejò tó gbà nígbà tí ẹ̀mí sì ń bẹ lára rẹ̀, èyí tó mú kí ó jáde láyé, kí wọ́n sì lè mọ ikú tí ó pa àti irú ènìyàn tí àlejò ọ̀hún tó jẹ́ ọ̀dọ́mọbìnrin tó ṣe àbẹ̀wò sí ní ilé ìtura náà kí ó bọ́. Josephine Adé ó wá ń ṣe ní àlàyé pé òun rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹja jìnnà sí ìròyìn òfégè kẹ́ẹ̀sì máa ṣe àwárí ohunkóhun dáadáa ṣáájú kí ẹ tó máa gbé jáde, torí wípé ìròyìn tán gbé nípa pé àwọn agbébọn ló ṣekú pa yìí ó jìnnà sóòótọ́. Nílùú Àbújá náà ni mo sì wà báyìí níbi tọ́wọ́ ti ba àwọn oníjìbìtì orí ayélujára 9 ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí.
àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu àti lílo owó ìlú ní pọ́npọ́ Economic and Financial Crimes Commission EFCC òun náà ti fi ìròyìn náà léde látẹnẹni tó jẹ́ alukoro wọn Délé Oyèwálé tó fi ìròyìn náà síta wípé ọwọ́ àwọn àjọ ọ̀hún ó máa bá àwọn oníjìbìtì orí ayélujára 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tá a mọ̀ sí yahoo ní àwọn ààyè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá. Ó sọ dímọ̀ wípé lágbègbè tí wọ́n pè ní Zoniville Estate èyí tó wà ní Lokogoma àti Open Heaven Estate tó wà ní Dàwákì ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá. Ó ní ọwọ́ ti bá àwọn mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún nígbà tí wọ́n sì sọ dímọ̀ wípé oríṣiríṣi ọkọ̀ bọ̀bìnì tó jẹ́ olówó iyebíye ọ̀nà bá ní àgọ́ wọn tó fi mọ́ láptọ́ọ̀pù àti iPad tó fi mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oríṣiríṣi tó jẹ́ olówó iyebíye èyí tí wọ́n ní òní wọ́n ń lò láti fi wu ìwà burúkú ìwà tí wọ́n ń wù nípa pé bí wọ́n ṣe ń lu àwọn ènìyàn ní jìbìtì lórí ayélujára. Délé Oyèwálé ní láìpẹ́ táwọn bá ti ṣèwádìí àwọn finifini kò mà sọ méjì ju kan kọjú wọn sílé ẹjọ́ lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọ̀dọ́kùnrin tó ṣe bẹ́ẹ̀ gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún 5 náírà tó di wàhálà láàrin àwọn méjèèjì ní abúlé tó pè ní Ìfara ìpínlẹ̀ Ògùn. Ó ní ọwọ́ ti bá Ọlámídé Philip ètò ṣe bẹ́ẹ̀ gún ọ̀rẹ́ rẹ̀ Moses Ọdẹ tó ṣe bẹ́ẹ̀ gún ní ọ̀bẹ pa tẹ́mi sì fi bọ́ ní ara rẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ló wáyé ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹta ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Ó sọ ní àlàyé wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Philip yìí lẹ́yìn tó hu ìwà náà tán wọn ló mà sá lọ sí abúlé tí wọ́n pè ní Ìpara Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ bóòsì lọ̀rọ̀ ti jẹ́ tí ó fi ṣe bẹ́ẹ̀ pa ọ̀rẹ́ mínú rẹ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses ọ̀hún. Wọ́n ṣe ní àlàyé pé Ọlámídé Phillips àti Moses Ọdẹ ó ní òbí àwọn méjèèjì náà ń gbé nínú agbègbè kan náà nígbà tí òbí ẹni tó jẹ́ Ọlámídé Philip tó sì fi ẹ̀sùn kan ọmọ bíbí inú rẹ̀ tí ń ṣe Philip ọ̀hún wípé ó jí owó òun nínú àsùnwọ̀n rẹ̀ tí ń ṣe àkáǹtì ètí owó náà jẹ́ ẹgbẹ̀rún 5 náírà. Ó fi ẹjọ́ sùn bàbá ọ̀rẹ́kùnrin ọmọ rẹ̀ tó jẹ́ bàbá Moses Ọdẹ nígbà tó sì ṣe ní àlàyé wípé bàbá òun gbìyànjú láti dá arákùnrin Philip lẹ́kùn ìwà burúkú tó wù ní ìṣe náà ní ọmọ rẹ̀ tó jẹ́ Moses Ọdẹ yìí tó sì jẹ́ ọ̀rẹ́ Ọlámídé Philip ló bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ tó sì ń sọ̀rọ̀ burúkú sí Ọlámídé Philip èyí tó mú kí inú bí Ọlámídé Philip tó sì wọnú ilé lọ mú ọ̀bẹ tó sì bẹ̀rẹ̀ sí ní gún ọ̀rẹ́ rẹ̀ ní ìgúnkùgún títí tí ó fi di wípé ó sọ ara rẹ̀ nù. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ètò pè ní King's Hospital tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn náà ṣùgbọ́n wọ́n ní ewé padà sunko nígbà tí aṣọ kò bá ọmọ yẹn mọ́ ọmọ yẹn rẹ̀ ó padà ní ìhòòhò ọjà níṣe ni ó dágbére fáyé ní àárín wákàtí mélòó kan tó dé ilé ìwòsàn ọ̀hún. Ní kété tí Ọlámídé Philip tó wu ìwà burúkú ìtàn onáàlónà pápá bọ́dà tó sì bẹ́ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ sí Ìpara Rẹ́mọ níbi tí àwọn agbófinró tán ti tọpinpin rẹ̀ tó sì fi páńpẹ́ òfin mu. Àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá lélẹ́yìí ó sì tẹ̀síwájú wípé ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí àwọn sì tún ṣe ìwádìí láìpẹ́ ilé ẹjọ́ yóò sì gbà lóǹtẹ̀ lórí ìwà ìṣekúpànìyàn. Ìjà ojoojúmọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni àwọn agbébọn àti tí ń jẹ́ bandits tán ṣe ìkọlù ńlá mìíràn sí olórí kan ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ṣekú pa olórí ìlú ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ olórí ìlú tó pè ní Umudioka Auka èyún olóyè Michael Nwobu tó jẹ́ ẹni ọdún 83 èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa sí ilé rẹ̀ tó ń bẹ ní nọ́mbà 27 Okolobu abúlé Umudioka yìí ní Auka tí ń ṣe ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ àkọ́bí ọmọ olóògbé ọ̀hún èyí tó fi orílẹ̀-èdè South Korea ṣe ibùgbé èyún Una Emeka Uwobu tó ṣe ní àlàyé ó ní òun gba ìpè ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday wípé níṣe ni wọ́n ti dẹ́mi bàbá òun légbodò sí inú ilé. Ó ní ìpè ọ̀hún ó bà òun lọ́kàn jẹ́ nígbà tí wọ́n sì ṣe ní àlàyé ó ní bàbá òun yìí ló yẹ kó wà ní ilé ẹjọ́ lẹ́ni tí ń ṣe ọjọ́ 5 oṣù kẹta ọdún 2025 tá wà yìí láti lọ jẹ́rìí lórí ọ̀rọ̀ ilẹ̀ tó di wàhálà láàrin òun àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ kọ̀ọ̀kan ní inú ẹbí wọn náà. Ó ní ilẹ̀ òun náà ti ń fa wàhálà lé
lórí láti bí ọjọ́ mélòó kan. Ó ní bàbá òun sì wà lẹ́ni tó yẹ kó lọ jẹ́rìí ní ilé ẹjọ́ tó bá di ọjọ́ karùn-ún. Ó ní ṣùgbọ́n wọ́n ṣekú pa bàbá náà ní ọjọ́ kejì inú oṣù kẹta ọdún tí a wà yìí. Ó ní àwọn ọlọ́pàá wọ́n ti fi òun lọ́kàn balẹ̀ láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ àti ṣe ìwádìí lé lórí nígbà tí ọmọ olóògbé ọ̀hún omi tó náà yóò máa sọ̀rọ̀ lórí ikú tó pa bàbá wọn. Ó ní níṣe ni wọ́n dú bàbá náà lọ́rùn tí ó sì kù díẹ̀ kí orí jábọ́ ní ara rẹ̀ látàrí ìpakúpa tí wọ́n ṣekú pa bàbá àwọn ọ̀hún tó jẹ́ olórí abúlé tó pè ní Umudi Oka yìí. Ó ní òun mọ̀ wípé àwọn mọ̀lẹ́bí àwọn wọn máa lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ burúkú náà pẹ̀lú bó ṣe gbé iṣẹ́ burúkú ọ̀hún fún àwọn agbanipa agbébọn tí wọ́n wá ṣekú pa bàbá àwọn nílé. Ó sì ní àwọn ọlọ́pàá ń ṣe ìwádìí láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ ká ṣàwárí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n sì náà wọ́n fojú wọn hàn dé láìpẹ́. Bákan náà ní ìpínlẹ̀ Katsina àwọn agbébọn ṣekú pa ènìyàn kan wọ́n sì sáwọ́gbó lọ lẹ́yìn tí wọ́n wo ìwà burúkú ọwọ́ wọn náà tán ní abúlé tí wọ́n pè ní Madadamba Fẹ́gi ìjọba ìbílẹ̀ Batsari ní ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ti wáyé ní nǹkan bíi aago kan ọ̀sán tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù kẹta tá a wà yìí. Níṣe ni wọ́n ṣekú pa Sanusi Iliyasu nínú àlàyé táwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn. Wọ́n ní àwọn agbébọn ọ̀hún ó ní wọ́n ya wọ abúlé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takotako. Ó ní ní tí wọ́n bá wa ó ní bí wọ́n ṣe fẹ́ kó oúnjẹ àti ohun àlùmọ́nì àwọn olùgbé agbègbè ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ wọn kò ká gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí níṣe náà ṣekú pa Sanusi Iliyasu kété tí wọ́n gbọ́ pé àwọn agbófinró ń bọ̀ láti wá ṣe ìkọlù sí àwọn. Ọ̀nà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì sá wọnú igbó lọ ṣáájú kí àwọn agbófinró kí wọ́n tó dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Wọ́n ti sin Sanusi Iliyasu gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn mùsùlùmí nígbà tí àwọn olùgbé agbègbè náà tán bú sẹ́kún gbàgàdà wípé ènìkọ́ ànákọ́ kì í ṣe ìjẹta gan pẹ̀lú táwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí tó ti wá mọ́ ń ṣe ìkọlù sí àwọn tí ìjọba ìpínlẹ̀ Katsina àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò sì róhunkóhun ṣe fún àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo lọ báyìí tí ń ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè. Ọwọ́ ti bà àwọn agbésùmọ̀mí ajínigbé méjì kan èyí tí wọ́n domi àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún rú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nílùú Ìkirè ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ó ní ọwọ́ ti bà àwọn oníṣẹ́ láabi méjì tí wọ́n jẹ́ ajínigbé èyí tí wọ́n pe orúkọ wọn ní Mákindé Idris ètò wá láti agbègbè tó pè ní Lálùpọ̀n nílùú Ìbàdàn àti Kẹ́hìndé Wàsíù tó ń wá láti Mùṣín tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Nínú àlàyé tí wọ́n ṣe fáwọn oníròyìn wọ́n sọ di mímọ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun bà wọ́n látàrí wípé àwọn ènìyàn náà tí wọ́n jẹ́ mẹ́ta nínú ọkọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń ṣe ọkọ̀ èrò ni wọ́n ti jí arábìnrin kan ètò orúkọ rẹ̀ ń jẹ́ Rọ̀fíàt Àlàwó tí wọ́n jí gbé láti ní agbègbè tó pè ní tájígbé ní agbègbè Òkè Àwo ní Ìkirè lásìkò tó fẹ́ gan ọkọ̀ lọ sí ìlú Ìbàdàn lópòpónà Ìbàdàn sí Ìkirè gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe náà lẹ̀ pé lọ́jọ́ Ajé Monday ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé bó sì ṣe bọ́ mọ́ wọn lọ́wọ́ ó náà ní pé orí kó yọ nígbà tí ọkọ̀ àwọn oníṣẹ́ láabi náà tó ṣe bẹ́ẹ̀ ní ìjàmbá ní ojú pópó ọ̀hún èyí tó mú kí ọkọ̀ náà kọsẹ̀ sílẹ̀ tí arábìnrin ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní pariwo síta wípé ẹ̀yin aráàlú ẹ má gbà mí níṣe náà ti jí òun gbé. Àwọn olùgbé àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè náà ó ní wọ́n ṣùgbà rẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wá àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n tú arábìnrin ọ̀hún sílẹ̀ lẹ́yìn tá ti so ọwọ́ rẹ̀ níwájú àti ẹsẹ̀ rẹ̀ sẹ́yìn kó tó di wípé àwọn ènìyàn náà wọ́n wá gbálẹ̀ nínú ọkọ̀ burúkú èyí tó kó sí. níṣe ni àwọn oníṣẹ́ láabi méjèèjì ni wọ́n na pápá bora. Àwọn oníṣẹ́ láabi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n na pápá bora kó tó di wípé àwọn agbófinró wọ́n á fi páńpẹ́ òfin gbé àwọn méjì nígbà tí ọ̀kan lára wọn tó wà lẹ́ni tí wọ́n ń wá títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ. ìṣe ni inú àwọn oníṣẹ́ láabi náà ó ní ọkàn wọn bàjẹ́. Níṣe ni àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún ó ní inú wọn dùn lórí ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé pẹ̀lú bọ́n ṣe fi páńpẹ́ òfin gbé àwọn méjì lára àwọn tó ń da omi àlàáfíà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń dàrú ní pàtàkì jùlọ àwọn oníṣẹ́ láabi ajínigbé náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akínyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣí ẹ̀yin tí ẹ bá wà jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ẹja mẹ́nuba àwọn kókó tá a ti kà sétí gbọ́ wá lẹ́ẹ̀kan sí i. Àsọdúnmọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu Ògúnjìmí gẹ́gẹ́ bí accountant general fún orílẹ̀-èdè Nàìjíríà.
látàrí ètò ààbò tó mẹ́hẹ ní ìpínlẹ̀ Zamfara àwọn aṣojúṣòfin nílẹ̀gbìmọ̀ aṣòfin kékeré ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ láti ṣe ìdásílẹ̀ ibùdó àwọn ọmọ ogun ilẹ̀ yìí sí ìpínlẹ̀ náà. Lórí ikú tó pa ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ immigration tẹ́lẹ̀ l'Àbújá, iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé pé kì í ṣe àwọn agbébọn náà ṣe ikú pa o. Nílùú Àbújá la ní ọwọ́ ti tẹ àwọn oníjìbìtì orí ayélujára 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ètò ọwọ́ àjọ EFCC tó bá. Àmọ́ a pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọ̀dọ́kùnrin tó gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún 5 ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjà ojoojúmọ́ pẹ̀lú bí àwọn agbébọn báńdíìtì tún ṣe ṣekú pa ẹni tó jẹ́ olórí ìlú kan ní ìpínlẹ̀ Anambra náà. Bákan náà la sọ di mọ̀ pé ní ìpínlẹ̀ Katsina ní àwọn agbébọn náà ti ṣekú pa ènìyàn kan tí wọ́n sì sá wọnú igbó lọ lẹ́yìn iṣẹ́ burúkú ọwọ́ wọn náà. Èyí tá a fi kádìí ìròyìn ní ti ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ọwọ́ ti bá àwọn ajínigbé méjì tí wọ́n gbìyànjú láti jí ènìyàn kan gbé ṣùgbọ́n tí ọwọ́ pálábá wọn tó ṣẹ́gi nípínlẹ̀ Ọ̀ṣun. Títí dìgbà tá a tún máa pàdé lórí ìkànnì yóò kọ́ mi oníyípadà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lèmi jẹ́ ó dàbọ̀ mo kí wa pé a kúṣẹ́ látàárọ̀.